dé orúkọ ṣọ́ọ̀ṣì yìí nìkan òun ni wọ́n ń gbọ́ kiri. Kì í ṣe pé àwa náà mọṣẹ́ ṣe, kì í ṣe pé àwa náà ń sọ ìyìn rere, à ń sọ ìyìn rere, ṣùgbọ́n níbi tẹ́ ẹ fi ẹ̀mí òkùnkùn yín bá gbogbo ẹ̀jẹ̀ dé òun ló wà nílẹ̀ yìí. You have them. You have estate. You can't claim that you don't have estate. You have billions in your account. Àwọn kan ò dẹ̀ lówó tó fẹ́ fi jẹun jẹ. Ẹ máa ma ní help àwọn èèyàn. Help wo lẹ̀ ń ṣe fáwọn èèyàn? Aṣọ tẹ́ ń pín fáwọn èèyàn ṣèbí inú òkùnkùn lẹ kọ́kọ́ máa gbé lọ́kẹ́ tó pín fún wọn. Ẹ tún máa gba ògo lọ́wọ́ wọn nínú àwọn. Oúnjẹ tẹ́ ń pín fún àwọn èèyàn. I am telling you, the pastor olórí burúkú yìí. Ṣèbí inú òkùnkùn lẹ kọ́kọ́ gbé lọ. Tó bá yẹ máa pín oúnjẹ yẹn, ẹ ti dọ́dọ́dọ́. Àwọn tẹ́ pín oúnjẹ fún èwo ló ṣoríire nínú wọn. Ẹ jáde kẹjẹ kí n gbọ́ àwọn tí ẹ pín aṣọ fún tẹ pín bàtà fún èwo ló ṣoríire nínú gbogbo wọn. Ẹ ti dògo lọ́wọ́ wọn náà, ẹ ti bà ayé wọn jẹ́ náà. Kí lẹ fẹ́ fún èèyàn tẹ́ ò ní gba nǹkan lọ́wọ́ ẹ̀, ẹ̀yin olórí burúkú ènìyàn. Ṣé wọ́n pé wọn ò sọ fún wa wípé ìwà Adébóyè bóyá òun yan girlfriend wọn àwọn ò dọ́ Ọlọ́run ò dẹ̀ fi wọn wá. Bó bá tiẹ̀ fẹ́ ṣe gan ìyàwó ẹ tó wicked yẹn ò ní jẹ́ ó ṣe é pé ìyàwó ẹ ló ń control ẹ. Débi crusade tẹ lọ ṣe ní Amẹ́ríkà crusade tẹ máa lọ ṣe every year l'Amẹ́ríkà ìyàwó ẹ ló máa ń control ẹ. Gbogbo àwọn tó wà ń bẹ̀ rí àríṣà ìdáadáa ò gbọ́n. Ṣé ìyàwó ìránṣẹ́ Ọlọ́run lè control ìránṣẹ́ Ọlọ́run? Ṣé ìránṣẹ́ Ọlọ́run ó lè máa gbọ́ ti ìyàwó ẹ̀ kó tún fẹ́ máa gbọ́ ti Ọlọ́run? Ṣó possible ni? Ó lè máa gbọ́ ti ìyàwó ẹ̀ kó tún fẹ́ máa gbọ́ ti gbogbo àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ kò possible. Ẹni tó rán ni níṣẹ́ òun là ń gbọ́ tiẹ̀, a ò bẹ̀rù ẹni tá a máa lọ jíṣẹ́ fún. Tí ìyàwó ẹ̀ ò bá ń ṣe wicked person látijọ́ tá a ti ń pariwo yìí a ti sọ fún ẹ wípé ṣebí Yorùbá náà ni Adébóyè ṣebí ìránṣẹ́ Ọlọ́run ló pera Adébóyè àbí ìwọ ṣé Adébóyè ṣebí are you not a leader? Anybody that is a leader we always fight for the people under him. Àjọ ni Yorùbá nation ni ó di dandan kó jáde. Any pastor, any real man of God is an agitator. Any real man of God, listen to me, it is an activist. Any real man of God will say truth. And whoso that want to say truth, you will hate lies. That is why you see that they will begin to argue. As you argue means you have become an activist. You have become an agitator. Báwo lè yàn kọ́ ṣe máa sọ wípé you are a pastor? Kí ló ta ṣe ń drag yín? Listen to me. For you are a pastor means you are an agitator. You are an activist. Because gbogbo àwọn tá a bá ti pè ní ìránṣẹ́ Ọlọ́run ìdí òtítọ́ ni wọ́n máa ń wà. Ṣé ìjọba Nàìjíríà ń ṣòtítọ́ ni? Kí ló tó ṣe silent nípa ẹ̀? Ṣé ìjọba Nàìjíríà ṣé òtítọ́ ló ń ṣe? Kí ló dé tí ẹ̀yin Adébóyè ṣe silent nípa ẹ̀? Kí ló yẹ gbogbo ẹ̀yin pastor lólórí burúkú yìí tẹ́ pera yín ní major pastor? You are not a major pastor. Ọ̀dọ́ nù yàrá yín létí mo máa sọ tẹ́ bá sọ wájú mi igi ni mo máa fi fọ́ yín lórí. You are not a major pastor. You are useless pastor. Èèyàn kan sọ wípé even èmi gan tí mò ń sọ̀rọ̀ ó ní ìkọ̀kan náà ní dodo wa mi ò kì í bá wọn ṣe ìkọ̀kan náà. I am not the same with them. Mo mọ̀ pé àwọn family wọn ni àwọn ajá wọn náà ni wọ́n jáde. Ó ní even in one of their comments náà ló sọ ó ní even èmi tèmi ó ní we are the same. I am not the same with them. I don't know them. Àwọn tó jẹ́ pé kí wọ́n lọ ṣe ẹlẹ́rìí Jésù nínú káànì tó bá dé káànì tán owó ló máa gbà lọ́wọ́ ìjọba ló máa jáde. Ẹ jẹ́ kí ọ̀gá káànì Christian Association of Nigeria ọ̀gá káànì ẹ jẹ́ kó jáde síta tí kò bá gba owó lọ́wọ́ ìjọba. Owó tó wá gbà ẹ bèrè lọ́wọ́ pé níbo ni wọ́n lọ sí. Kẹ́lẹ́ pé wọ́n ti darí ayé rú ayé ti dorí kodò gbogbo ẹ̀ ti bàjẹ́. Pásítọ̀ ò lè gbé ẹ dé ìjọba Ọlọ́run ìwọ tó ń dán mi ni mò ń sọ fún ẹ wòlíì ò lè gbé ẹ dé bẹ́ẹ̀ ìwọ ni kò yára ẹ ń sẹ́ǹsì wípé kí n sọ fún ẹ ìjọba Ọlọ́run ti dodo wa ni wàá ṣe tiẹ̀ lọ́tọ̀ máa ṣe tèmi lọ́tọ̀ tí n bá fèlì ẹ̀pẹ̀rẹ̀ mo máa wọnú náà ni tí wọn náà bá fèlì ẹ̀pẹ̀rẹ̀ inú náà ló ń lọ. We all have obligations. So therefore, Adébóyè as a leader, Adébóyè as a pastor, or whoso as a pastor or man of God that they are calling you, you are agitator. Listen to me. Yes, it is clear, and you are an activist. Because every pastor, you must say the truth. And if you want to say the truth, listen to me, you hate lies. You cannot say truth and also like lie. It is not possible. Definitely you are not a pastor. If you want to be a leader, you must be a truthful person.
sẹ́ni tó kọ́mẹ̀ntì yẹn lórí òpè kò mọ ohun tó ń sọ, àwa tó rí wá dẹ̀ pé àwa máa jáde láti correct yẹn. If you think you are a lawyer, or wá ní pé because you are a lawyer you will not talk. Every lawyer always talk. Lawyer is an activist. Lawyer is an agitator. Every lawyer will always talk in his own field. Field tá dẹ̀ ń pè ní pastor yìí ó take ìdodo office. Ìdí tá a ṣe ń sọ̀rọ̀ sí Adébóyè tá a ń sọ̀rọ̀ sí dodo àwọn ìránṣẹ́ Ọlọ́run olè yìí ni pé ṣebí ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n ń lọ. Tí wọ́n bá dẹ̀ sọ fún wọn tí wọn ò bá gbọ́, you can excuse them from your church so that ìránṣẹ́ Ọlọ́run yà lè rìn ìjọba Ọlọ́run. Excuse them from your church, let them go because ẹ̀yin ò wá lè jẹ́ kó lọ nítorí pé owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ẹ̀yin ọmọ àlè ìránṣẹ́ Ọlọ́run. Ọmọ àlè ìránṣẹ́ Ọlọ́run ní dodo yìí. Nothing Adébóyè, name after the real owner of Redeemed Church. Even the universities, it is not built for the pure. For the poor, it was built for the rich. Àwọn tó ń lọ gan sí university, tó ń lọ sí Redeemed gan, few nínú wọn ni wọ́n lọ sí university Redeemed nítorí pé ó ti wọ́n jù. Kì í ṣe Redeemed nìkan, winners náà wà ń bẹ̀. Gbogbo wọn ni mò ń sọ nípa ẹ̀. Ṣùgbọ́n nítorí pé bàbá yẹn sọ nǹkan kan tó lóhun tó ní àwọn tó fẹ́ dá 1 billion kan jáde wọ́n ti ń da tipẹ́ ní kò lè ṣọ́ọ̀ṣì tí wọn ò ní 1 billion ṣé wọ́n gbọ́dọ̀ pé 1 billion bẹ́ẹ̀. Ṣé èmi fúnra mi ìwọ lọ wo dodo program mi padà níbi tí n bá ti sọ pé Olúwa ní kéèyàn kan jáde rí láti ní kó Olúwa ní kéèyàn kan dá 1,000. Even ilé Olúwa tí mo fẹ́ kọ́ t'Olúwa sọ fún mi pé kí n já páànù ẹ̀ tó ní kí n já páànù ẹ̀ yìí ní on the 3rd of May oṣù tá à ń lọ yìí Olúwa ò ní kí n béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò ní ẹnikẹ́ni lára, mi ò dẹ̀ ní ju one church lọ. This house of God tí mo ti ń worship tó máa ń rí lórí Facebook yìí mi ò ní jù yẹn lọ, mi ò dẹ̀ ready láti ní jù lọ. Iṣẹ́ tó sì wà ń bẹ̀ mi ò tí ì ṣe parí. Campus kéèyàn kan wá lóhùn ní 40,000 church all over the world. Ṣé o rí pé ó ti di business nìyẹn? It has become a business. À ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ẹ̀yin ò fẹ́ gbọ́. Ẹ dẹ̀ mọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n tó pé ẹjọ́ ń jalè lẹ́ṣẹ̀ ẹjọ́ ń jalè. You don't care that you can enter the fire. Ẹ ò care nípa ẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà tá a bá débẹ̀ ẹ ríran wò ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin aláyé bàjẹ́ ó dìgbà tá a bá débẹ̀ ẹ ríran wò. Even this church that I want to build because ó ti fún wa, the church ti fún wa, the church ó ti fún àwọn ọmọ ìjọ tá a fẹ́ build yìí this church that you always see me inside mi ò béèrè owó lọ́wọ́ ọmọ ìjọ kò dẹ̀ ń ṣe pé mo lówó mo fi gbogbo ẹ̀ fún Ọlọ́run ni ṣe bóun ló ní ká kọ́ ó dẹ̀ ní ká yọ páànù ẹ̀ ká yọ gbogbo páànù kó on the 3rd ká fi òun sílẹ̀ ká wá wò bóyá òun kì í ṣe Ọlọ́run. Mi ò lé láyé mi kí n lé ṣọ́ọ̀ṣì méjì sẹ́. Ẹyọkọ yẹn ni pé kí n tiẹ̀ ṣe yẹn tán kí n ṣe dáadáa kí n rí àwọn èèyàn kó dé ìjọba Ọlọ́run. Adébóyè ò lè kó ẹnikẹ́ni lọ sí ìjọba Ọlọ́run. Ẹ̀yin olórí burúkú kéèsì yìí sì tún wà lọ́wọ́ mi. Èèyàn kan sì pè mí ní ànájọ́ Friday ilẹ̀ onílẹ̀ tẹ́ lọ gbà. Mo máa reveal yẹn láìpẹ́ ìyẹn máa tó jáde but I want to investigate it very well. Redeem ilẹ̀ onílẹ̀ tẹ́ lọ gbà ẹni yẹn kú ó pè mí lánàá ó ní ẹ̀dọ́ òun kú òun ló nílẹ̀ ó dẹ̀ ti kọ́ ibì kan ó ti kọ́ dókè díẹ̀ ẹ̀yin dẹ̀ débẹ̀ ẹ rí i pé ẹni yẹn dẹ̀ ti kú ó dẹ̀ fi bẹ̀ sílẹ̀ ẹ̀yin débẹ̀ rí i pé ilé wà ń bẹ̀ ẹ lọ ra ibẹ̀ ẹ lọ rà á. Ẹ wá lọ ra ibẹ̀ ṣẹ́yìn ò lè ṣe investigation pé ta ló ní ibi tí wọ́n ti ń kọ́ yìí ẹ lọ rà á. Kí lẹ̀ ń rà kiri Redeem kí lẹ̀ ń bá kiri ẹ̀yin olórí burúkú èèyàn yìí kí lẹ̀ ń rà kiri wọ́n dẹ̀ béèrè pé ẹ̀dùn àwọn ló nílẹ̀ yìí ẹ ṣáàrí ilé lórí ẹ rí foundation bẹ́ẹ̀ náà kí ló tẹ́ ṣe lọ rà ẹni igan ti kú at least with that ó jẹ́ kẹ́ evacuate ibi ilẹ̀ yẹn. Ẹ wá sọ pé ó tún sọ pé ẹni tí mo sọ yìí ó ní òun tún ṣẹ̀ṣẹ̀ pé office of the GO ni ẹni tó gbé kàn sọ fóun wípé that place it is for God pé kí wọ́n ṣọ́ra lórí ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe lórí ẹ̀. Ohun tó sì sọ fẹ́mi nìyẹn ṣùgbọ́n mo máa investigate ẹ̀ máa wá gbé proper ọ̀rọ̀ yẹn jáde dáadáa. Ẹ̀yin olóṣì kí lẹ̀ ń bá kiri ṣé Olúwa ní kẹ́ máa gbalẹ̀ onílẹ̀ kiri ni ṣé Olúwa ní kẹ́ máa gbalẹ̀ onílẹ̀ kiri ni
ohun tí mò ń sọ tó bá pín redeem wà ńbẹ̀ tó dẹ̀ ń wò mí ní headquarter wherever ẹni yẹn sì pé GO office lánàá ohun tí wọ́n sọ fún nìyẹn which is àná èní ní Saturday now àná is Friday ó sì pé bẹ̀ security kan dẹ̀ dá lóhùn bẹ̀ kí lẹ̀ ń rà kiri ẹ ti balẹ̀ ayé jẹ́ kí lẹ̀ ń rà kiri ẹ rà débi pé ẹ tún gbalẹ̀ àwọn onílẹ̀ lọ́wọ́ wọn ṣe nǹkan tó lu wa ran yín nìyẹn tá a bá dẹ̀ sọ̀rọ̀ ṣe wọn náà sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kí làwa ìránṣẹ́ èṣù làwa àbí ẹ dá mi lóhùn. ṣé ìránṣẹ́ èṣù ni wá a kì í ṣe ìránṣẹ́ èṣù Olúwa ló rán wa èèyàn kan tún pè mí ó ní don't judge anybody ṣebí nǹkan tó fi ń parọ́ fún yín nìyẹn tó bá ti kóòtù bíbélì kan fún yín ìwé ilẹ̀ yín máa dúró sí don't judge ẹni yẹn ló pè mí bẹ́ẹ̀ ó ní pastor don't judge anybody leave them don't judge anybody ta ni listen to me Ọlọ́run ò ní ká má judge ṣebí wo mọ bíbélì èmi ṣáà mọ̀ níwọ̀nba tọ́lọ́run tó jẹ́ kí n mọ̀ ẹ̀mí mímọ́ tún kọ́ mi lójoojúmọ́ ẹ lọ ka Matthew 7:1 kí a gbọ́ bóyá Ọlọ́run ní ká má judge èèyàn bẹ́ẹ̀ Matthew 7:1 1-6 tó bá ti lè ka Matthew 7:1 yẹn báyìí àwọn ti gbà bẹ́ẹ̀ tó pé Matthew 7:1 òun ló sọ pé don't judge anybody ẹ̀yin ò ṣe kàdé sálẹ̀ kẹ́ mọ ohun tó wà ń bẹ̀ you can judge anybody but what the Bible is saying look the matter very well rí pé òtítọ́ ni then you will judge ìyẹn ló sọ pé ìwọ wo etí ojú tiẹ̀ ìwà kan máa kábẹ̀ fún wa ẹ̀yin olórí burúkú èèyàn ẹ máa mọ òtítọ́ ẹ ò dẹ̀ ní fẹ́ sọ òtítọ́ ìwọ lọ sọ bẹ́ẹ̀ níwájú jọ́ọ̀jì tó wà ní kóòtù pé don't judge anybody go and say that níwájú judge ohun tẹ́ ẹ lè sọ níwájú yẹn kí ló dé ẹ̀yin èèyàn yìí tẹ́ fi bẹ́ẹ̀ balẹ̀ ayé jẹ́. If anybody do what is wrong we can judge that person in as much it is wrong. Ẹ kàwé Matthew 7:1-6. Ẹ má ṣe dáni ní ẹjọ́. Ẹ má ṣe dáni ní ẹjọ́. Kí a má bàa dá yín ní ẹjọ́. Kí a má bàa dá yín lẹ́jọ́ máa pé. Ẹsẹ̀ ìkejì. Ẹni sùn ẹ máa pé ibẹ̀ yẹn ní clause. Wàá pé ní clause. Má dá ẹnikẹ́ni lẹ́jọ́ o. Kọ́ má bàa dá ẹ lẹ́jọ́. Tó bá jókòó dárí jẹ́ kí wọ́n náà rò lọ́kàn ara ẹ̀. Ibẹ̀ ni wọ́n ń kà. Ibẹ̀ ló ń kà fún ẹ tó fi ń ṣe 419 fún ẹ ìkọ̀kan wà ń sàlẹ̀ ẹ kàwé. Ẹsẹ̀ ìkejì. Kí ló wí. Nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe. Nítorí irú ìdájọ́ tí ìwọ bá ṣe. Òun ni a ó sì fi ṣe fún yín. Nǹkan tó ń sọ ń bẹ̀ ni pé when you do tó bá parọ́ mọ́ ẹnìyẹn wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ẹ o ṣùgbọ́n tó bá pé o sọ òtítọ́ pé òtítọ́ nǹkan tó ṣe ìgbà torí ìyàwó ẹ níbi tí ọkùnrin ti ń dó ìyàwó ẹ ṣé òní sọ òní sáré níbi tí ọkùnrin ti ń dó ìyàwó ẹ tó rí báyìí lójúkorojú báyìí kì í ṣe pé wọ́n mú hòtẹ́ẹ̀lì ojú síta o jáwọ́ bẹ̀ báyìí orí okó nídìí ìyàwó ẹ ṣé òní sọ síta tó o bá wá sọ síta ṣé wọn ò ní dẹ́ ẹjọ́ àbí wọ́n máa fọwọ́ ra ìyàwó ẹ̀ lórí ìṣòro ipò lóṣì nìyẹn ìwọ tó sọ pé tó ń àkíyèsí mi wípé ká má dẹnikẹ́ni lẹ́jọ́ wọ́n ti da ọpọlọ orí yín wọ́n ti brainwash ayé ẹ̀ ohun tó lùwà sọ fún mi pé kí wọ́n la ojú yín sẹ́ you can judge anybody in as much you see that what you are saying it is right. Number 2 yẹn ni kẹ́ ẹ̀ kà dáadáa fún mi. Nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe. Irú ìdájọ́ tó bá ṣe. Òun ni a ó sì fi ṣe fún yín. Òun la ó fi ṣe fún yín. Irú òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n. Irú òṣùwọ̀n tó bá fi wọ̀n. Òun ni a ó sì fi wọ̀n fún yín. That is tó bá parọ́ tí irọ́ yẹn tóbi gan irú bó ṣe tóbi tó náà lọ ṣe máa fi ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Tó bá dẹ̀ sọ òtítọ́ wà rí pé èrè òtítọ́ ló máa gbà kó sọ òtítọ́ nínú mátà tó ṣẹlẹ̀ you will see that èrè òtítọ́ ló máa gbà. Káwé. Èé ti ṣe tí ìwọ fi ń wo èrún igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ. Yes. Ṣùgbọ́n ìwọ kò kíyèsí ti igi tí ń bẹ ní ojú ara rẹ. Nǹkan tó ń sọ fún ẹni yẹn ni wípé ìwọ tó fẹ́ lọ dá ẹjọ́ yìí wò dáadáa o ṣé o mọ̀ pé ohun tí ẹni yẹn ń ṣe ìwọ náà ń ṣe ṣé èmi gba 1 billion lọ́wọ́ èèyàn ṣé òróró lọ fẹ́ rà ṣe báwọn náà lọ máa sọ pé àwọn ò ń ṣọṣẹ àwọn ò dẹ̀ ń ṣe nǹkan kan ṣé òróró lọ fẹ́ fi rà ni òróró tí wọ́n ń tà fẹ́yìn gan ṣẹ́yìn ò mọ̀ wípé tó bá pé tòótọ́ o ti dé Jerusalem rí o wọ́n mú wa dé ibi tí wọ́n ti ń ṣe òróró igi ólífì ohun tí èmi mọ̀ lèmi ń sọ sẹ́ ó mọ̀ pé tó o bá ti mọ òtítọ́ máa sọ ẹ́ di òmìnira yẹn ni wípé bí mo ṣe ń sọ yẹn mo rí pé ohun tí mo mọ̀ ni mò ń sọ ìkan tí wọ́n ń pè ní òmìnira nìyẹn
wọ́n ṣe pásítọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pásítọ̀ yẹn níbi tó ti ń preach lọ ó ti wo àwọn èèyàn lára pásítọ̀ yẹn kò sáré ní ibẹ̀ ni pé ìkọ̀kọ̀ ń bọ̀ lọ kò sáré ní ó wà lórí ó go viral fídíò yẹn go viral ó kò sáré ní bí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì náà ṣe bẹ̀rẹ̀ sí sáré ní gbàgà pé kí ni pásítọ̀ ní tó ń sáré báyìí gbogbo àwọn pásítọ̀ tó wà ń bẹ̀ náà sáré nígbà tó yá wá dúró ní don't run it's a joke don't run nígbà tó gbogbo wọn settle nígbà tó tún settle táwọn èèyàn sì tún wẹ̀yìn pé kí ni bàbá yìí gbà tó wá yá ó wá explain fún wọn ó ní bí ìwọ bá mọ òtítọ́ ẹ máa mọ tọrọ ẹ ti jáde sí i òtítọ́ yóò ṣiṣẹ́ lóde ó ní sórí obìnrin tó dúró tòun yìí tí kò sáyì òun nìkan lòun sọ tíríkì yẹn fún ẹgẹ́ tó ní màmá obìnrin kò dúró yìí sọ pé obìnrin yẹn ni kò sáyéré because ó ti sọ tíríkì nǹkan tó fẹ́ ṣe fún ṣe pé nìyẹn ti mọ òtítọ́ nìyẹn òtítọ́ yẹn lè ṣe kiri ó ti sọ di òmìnira àwọn tí wọ́n mọ òtítọ́ láàrin ibẹ̀ tí wọ́n mọ̀ pé tíríkì kiri yẹn gbogbo wọn ṣe kiri wọ́n sá ìkọ́ tí wọ́n ń pè ní ìwọ yóò mọ òtítọ́ nìyẹn òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira òtítọ́ tí mo mọ̀ ni mò ń sọ yìí òróró tí wọ́n ń tà fún ẹ ní $1 billion yẹn sẹ́ olive tree tí wọ́n ń pariwo pé oògùn ni ẹ má fọwọ́ kan ewé àtegbò òun ni wọ́n fi ń ṣe òróró èmi ò wá mọ̀ èyí tí wọ́n ń tà Nàìjíríà o bóyá èyí tí wọ́n fi ń dẹ́yìn I don't know ṣùgbọ́n mo sọ fún ẹ pé anything called anointing oil it was extracted from the holy tree. I can say it anywhere. ṣé Jerusalem tí mo ti dé lẹ́ẹ̀mejì ni àbí lèyàn kọ́ fẹ́ máa fi rú mi lójú. kẹwé. ẹsẹ̀ ìkẹrin. kí ló wí bẹ́ẹ̀. tàbí ìwọ ti ṣe wí fún arákùnrin rẹ pé. kí ló ní máa sọ fún arákùnrin rẹ pé. kí èmi kí ó yọ ẹ̀rù igi tí ń bẹ ní ojú ara rẹ. jẹ́ kí n yọ èyí tó wà lójú ara rẹ. sì wò ìtì igi bẹ ní ojú ìwọ tìkára rẹ. that is wọ́n máa dájọ́ tó bá mọ̀ pé ìwọ náà ń ṣe irú ẹ̀ I am not the same as them. Mo yàtọ̀ sí Adébóyè mo yàtọ̀ sí àwọn pásítọ̀ olórí burúkú yẹn so therefore ohun tí èṣù rán àwọn làwọn ṣe yẹn ohun tí Ọlọ́run rán èmi lèmi wá ṣe I will continue saying the truth they can't do anything to me adá Jesus ìtàn lẹ́sẹ̀ ẹ̀wú ọlọ́fẹ́ pa àwọn yẹn lọ́ lè ṣe bádébóyè bá tíráyẹ̀ lórí mi ó máa kú ni lọ gbàgbé ẹ̀ mo fi ayé àti ọ̀run bú rẹ̀ bí gbogbo àwọn pásítọ̀ wèrè yẹn bá láwọn tíráyẹ̀ lórí èmi bàbá confam wọ́n máa lọ àwọn náà mọ̀ mi náà wọ́n ti dórúkọ mi kiri wọ́n ti gbé lọ sínú ẹgbẹ́ wọn wọ́n ti tẹ́ndẹ̀ wọ́n ti jọ jókòó bí bàbá yìí ẹni yìí ó máa fẹ́ kó bá wọn kẹ ó máa ń sọ̀rọ̀ àwọn lójoojúmọ́ kò sí tí wọ́n dórúkọ mi lọ picture mi gan everywhere nínú ẹgbẹ́ wọn tó máa ń lọ ẹgbẹ́ òṣì tí wọ́n dálẹ̀ ẹ ò mọ̀ pé ẹgbẹ́ ọ̀dájọ́ ni wọ́n wà ẹni tó bá ń béèrè $1 billion ó ti wọnú ẹgbẹ́ ọ̀dájú ẹni tó ń béèrè $100 billion lọ́wọ́ èèyàn ṣé kò ti wọnú ẹgbẹ́ ọ̀dájú ó ti wọnú ẹgbẹ́ ọ̀dájú náà ó tó sọ pé tó bá wùn ẹ́ kẹ́ ẹ lọ jalè kò bá wùn ẹ́ kí àwọn politician tó wà ń bẹ̀ kí wọ́n lọ kó owó ìjọba kò sí nǹkan tó kó àwọn owó ìjọba tó dẹ̀ rí yìí owó tèmi àti tìwọ tó owó mi yìí ni wọ́n ti bá yí àwọn èèyàn jẹ́ gan. lèèyàn kan náà tún sọ pé wọ́n fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì ní ṣolúwa rán ẹ pé kẹ́ ẹ kọ́ ṣọ́ọ̀ṣì kiri olúwa tó ti sọ̀rọ̀ ẹ̀ òun ni mo kà lẹ́ẹ̀kan ní Matthew 28:19 ó ti ṣe ohun tó fẹ́ ṣe even on internet everybody can watch us everybody will watch máa share ẹ̀ mo fẹ́ kó o fi fídíò yìí kó o fi lajú àwọn èèyàn gbogbo ibikíbi tó bá lè share dé ni kó share fídíò yìí dé everywhere tó bá lè share kó dẹ̀ make sure kó subscribe so therefore èmi kàn ń wá ta ni o òun ni mo ń sọ fún ẹ yìí mi ò mọ nǹkan kan èmi kàn ń wá ta ni mo wá ṣe ohun tó lúwa rán èmi even nǹkan lánàá lèèyàn kan sọ fún mi pé bàbá ìwò gbogbo everywhere ní fídíò yín wà o wọ́n fi fídíò yín pawó mo ní mi ò mọ nǹkan kan pa ẹ̀ my own is that mo wá ta láti wá drop ohun tí olúwa ní kí n sọ. àná yẹn gan ló ṣẹ̀ṣẹ̀ tún sọ fún mi wípé mo ní láti lọ wo ẹni lọ́bẹ́ni tó ń bá mi ṣe kinní yìí o kí n sọ fún wípé ṣé ó jẹ́ kí YouTube máa sanwó fún mi mo ní èmi ò mọ̀ pé YouTube ń sanwó kọ̀ọ̀kan fẹ́nikẹ́ni my own is that I drop anything I want to drop bí Ọlọ́run ṣe rán mi kí ló dé mi ò ṣe máa tọrọ owó kiri nítorí pé mo fẹ́ kọ́ chọ́ọ̀chì mi ò lówó mi ò dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ ìjọ mo sọ fún gbogbo àwọn ọmọ ìjọ mi wípé mi ò ní lanu láti béèrè kọ́kọ́ lọ́wọ́ wọn mo dẹ̀ mú mọ́tò kìíní mo tà mo mú mọ́tò kejì mo lọ tà láti sọ
kí ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín? Ṣé mo fẹ́ kẹ́ ló máa wá owó tẹ̀ ò rí ni? Kẹ́ ló máa jalè? Ìyá obìnrin nínú yín kó lọ máa dóko kiri? No possible, it is not possible. Mi ò ready láti béèrè. Kí ni wọ́n fẹ́ fi 1 billion ṣe ṣòróró lọ́ńtà? Ọ̀dẹ̀ láwọn ò ń ṣọṣẹ. Ṣọpá wa ń ṣe ọṣẹ. Àwọn bá dọ́dọ̀ wa, àwa máa gbàdúrà fún ẹ. Àsọ ohun tó ń ṣe ẹ́. Lẹ́yìn tó bá sọ tó ṣe, nǹkan tó lè ṣe àwa sọ fún ẹ. Ó ṣeé ṣe ká sọ pé kó lọ mówó wá. Kò sí bó ṣe fẹ́ ṣe. Kò dẹ́ ṣe gbogbo èèyàn náà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà làwa náà ràn lọ́wọ́. Tó bá dé tó bá ro tiẹ̀ sílẹ̀ ni ok ó yá lọ ṣe yìí lọ gbà yìí kó lọ lò. Ọlọ́run dẹ̀ máa ń jẹ́rìí ara ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn kan náà máa fún wa. Kò sí báyìí fẹ́ ṣe. Tó pé ta bá dé ta ti fẹ́ lọ ra nǹkan ta fẹ́ fi ṣiṣẹ́ fún ẹ náà kò sí báyìí fẹ́. We have to pay there. Little tó dẹ̀ wà lọ ó dé mi ò lówó bí Adébóyè. Òótọ́ ni owó tó wà ní àkáǹtì mi go tó 50,000. Àkáǹtì ṣọ́ọ̀ṣì mi láti ìjọ́ tí mo ti ṣí ṣọ́ọ̀ṣì yẹn sẹ́ mi ò tí ì save 1 naira sínú àkáǹtì. Èèlò ni mò ń pa níjọ́ Sunday tí kò ju 5,000 naira lọ. 5,000 torí ẹ̀ àwọn tí wọ́n tò síta lẹ́yìn tí bá ṣe tán wọ́n lé ní 15 tí mo dẹ̀ ní láti fún wọn lówó. I spend close to 50,000 every Sunday. I have to bless them. Not until you begin to give them rice. Rice tẹ̀ ń fún wọn tẹ̀ ń gbé lọ nínú òkùnkùn ẹran àtúbáyé wọn jẹ́ ni. Why don't you give them money? Let them go and sort their life. Ẹ máa pín ráìsì wèrè kiri. Ṣé ráìsì yẹn can move them to anywhere? Talk to me. You are a bastard. You call yourself a man of God. You are the man of devil. You are a bastard. Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò ní kéèyàn kankan fún mi lówó níbi tí mo wà yìí. Mi ò lánú mi láti béèrè owó. Mi ò ní kéèyàn ra dátà fún mi. Ṣebí ṣọ́ọ̀ṣì làwọn náà fẹ́ ìdàtí ṣọ́ọ̀ṣì fún wa tàdé ó jẹ́ ká ṣe dẹ́kì ní òkè ẹ̀. Olúwa ní ká tu on the 3rd of May a máa tu ṣọ́ọ̀ṣì yìí. Àdè máa ṣe Olúwa ló máa ṣe kì í ṣe mi. Mi ò dẹ̀ bẹ́ ẹnikẹ́ni kó fún mi lówó. Ẹni tí mi ò mọ̀ pé kò tó àwọn tí wọn ò lówó báwo ibo ló ti fẹ́ lọ rí owó náà. Ẹ̀yin èèyàn bí. Kí ló wà ń bẹ́ẹ̀? Ẹsẹ̀ ìkarùn-ún. Ìwọ àgàbàǹgebè. Ìwọ àgàbàǹgebè. Tètè kọ́ yọ ìtì igi jáde. Kọ́kọ́ yọ ìtì igi jáde kúrò lójú ara rẹ. Nígbà náà ni ìwọ ó sì tó ríran gbangba láti yọ èrú igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ kúrò. Èmi tí mo wá sọ̀rọ̀ torí yìí sọ pé ìwọ ló ní kí n má jọ́ọ̀jì ìwọ ló kábẹ̀ dáadáa. Ojú ohun tó sọ bẹ́ẹ̀ èmi tí mo wá sọ̀rọ̀ mo ti kọ́kọ́ yọ ìtì igi ojú mi náà. Ó ṣàgbọ́n nǹkan tí mo sọ. Èmi náà mo fẹ́ kọ́ chọ́ọ̀chì yẹn. Ṣé mo béèrè owó lọ́wọ́ èèyàn? Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Kí táwọn ṣe máa láwọn fẹ́ kọ́ṣọ́ tó máa béèrè 1 billion. Owó yẹn ti pọ̀ jù. Owó tí pé mò ń dán létí ó dẹ̀ fẹ́ jẹ́ kí n rẹ̀ pé mo fẹ́ máa craze 100 million. Mi ò rí ju ṣọ́ọ̀ṣì kan lọ o. Ẹyọ kan náà ni mo ní. Mi ò dẹ̀ gbàdúrà kíní méjì. Tẹ́mi ò iṣẹ́ ṣọ́ọ̀ṣì ẹyọ kankan náà mi ò tí ì ṣe tán. Àwọn tó wà ń bẹ̀ gan mi mélòó ni mo fẹ́ kó dé ìjọba Ọlọ́run nínú wọn gan. Ṣé mo ti yọ ètí igi ojú tèmi? Ìdá ẹni mo wá ń rí tọ̀ọ̀kan lọ́lọ́run la ojú mi pé àwọn yìí 419 ni má jẹ́ káwọn yìí lọ kó àwọn ọmọ òun sínú iná ìparun. O mọ̀ ní ó jẹ́ kí Jésù ti dé, ó jẹ́ kí ànábì mọ́mọ́ ti padà sínú ayé sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn ò lè padà ládùúgbò ìyàtọ̀ jẹ tó kọ́ wá padà kọ́ dé kọ́ rí pé èèyàn kan ṣoṣo ló ṣe olótìtọ́. Ṣé ó máa bá dìgan màmá àbí kò ní bá ṣé kò ní sunkún ládùúrú ìyà tó jẹ? Ó ní ọmọ lọ́run kú nítorí mi ó jìyà púpọ̀ fún mi ó ṣẹ́gun ọ̀tá fún mi iṣẹ́ ló ṣe. Kó wá padà délé ni pé èèyàn kan ló máa bá lọ. Babalọ́lá tẹ̀ ń pariwo ẹ̀ gan Ayọ̀ Babalọ́lá ó sì ń dúró de ìdájọ́. Ọ̀ṣọ́fà sì ń dúró de ìdájọ́ kó rí bó ṣe jẹ́. Ọ̀ṣọ́fà tẹ̀ ń pariwo pé ìránṣẹ́ Ọlọ́run alààyè wọ́n sì ń dúró de ìdájọ́. We are equal. Ìkọ̀kọ̀ náà ni dodo wa báyìí nítorí pé àwa tá àti ìkù gan náà à ń ṣe kí ni à ń dóde ìdájọ́. Ìwọ ni ò jẹ́ kó rí ẹ pé wọ́n ti fún wa náà yẹn. Ìwọ tí mò ń bá sọ̀rọ̀ gan ìwọ náà ṣe kí ni ó ń dóde ìdájọ́ ni. Àbí ọjọ́ bí Babalọ́lá ti dọ́dọ̀ Jésù ọgbọ́n bí Babalọ́lá ti dí ọ̀run wọ́n sì sin wọn ni. Ìgbà tí ìpè bá dún ni dodo àwọn tó ti kú máa ṣe kí ni wọ́n máa dìde. Àwọn tó ṣiṣẹ́ nítòótọ́ máa dìde. Wọ́n máa fi ìyẹ́ fò bí òkè kápá ó lè ka sanda ya kápá ló ń ṣe yín. Ẹ ṣọ́ra ẹ jẹ́ ká mọ bí tá à ń lọ. Ẹ má jẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run continue. They are part of Yoruba nation. Least forget even as much they are Yoruba, they are part of Yoruba nation, and whatsoever that is happening in Yoruba nation they must involve. Forget about that. Is why I am calling their name all the time.
káwé. ẹsẹ̀ ìkẹfà. kí ló wí. ẹ má ṣe fi ohun mímọ́ fún ajá. má fọ mímọ́ fún ajá o. kí ẹ má sì ṣe sọ pẹ́ẹ́lì yín sínú ẹlẹ́dẹ̀. kí wọ́n má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀. yes. wọ́n á sì yí padà ẹ̀wẹ̀. yes. wọ́n á sì bù yín ṣán. kàwé. ẹsẹ̀ ìkeje. ìjọba máa dáwọ́ dúró sí. béèrè. a ó sì fi fún yín. yes. wá kiri. wá kiri. ẹ̀yin ó sì rí. ẹ̀yin ó sì rí. kọkùn. a ó sì ṣí sílẹ̀ fún ṣe yín. pé it is the truth. tó o bá béèrè o máa gbà. that is truth. forget about it. tó o bá wá kiri wàá rí. tó o bá kọlẹ̀kùn kọ́ àbáwọ̀ ni. bẹ́ẹ̀ni a máa ṣe kíni. a máa ṣílẹ̀kùn fún ẹ. that is the truth. má jẹ́ kíyàn kankan máa parọ́ fún ẹ. wọ́n wá ní kinní kan Adébóyè. Adébóyè must join the race. He's a Yoruba man and he's a leader. He's a leader. He's a pastor. Adébóyè must join the race. If Moses did, if Noah did, if Elijah did, if Elisha did, if Hezekiah did, if Joseph did, Adébóyè also must do it. He must join the race. All these people that I've called, they fight because of their people. David fight because of his people. Go to the Bible and read it very well. Lord search dada. He fight because of the. Ṣé wọn ò sọ fún ẹ pé ìránṣẹ́ Ọlọ́run làwọn náà ni? Àwọn tá a porúkọ yìí. They are men of God. Yes. And we are their people. We are people. Yes, ó gbọ́dọ̀ jà fún wa lọ́dọ̀ ìjọba ṣùgbọ́n nítorí pé àwọn ti súnmọ́ ìjọba jù wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni wọn ò lè sọ̀rọ̀ ó ní mò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ ìwọ ni kò gbọ́ káà tètè mọ bí tá a fẹ́ da ojú ìjà kọ ìwọ náà máa wò tó bá pé Adébóyè máa gbọ́ mi ìwọ ti ẹ̀ listing ní sùúrù fún mi náà tó bá pé irú Adébóyè yẹn irú Oyèdépò Olúkọ̀yà Kúmúyì Pastor Chris Túndé Bákàrè wọn náà listing sí mi jọ listing sí mi kò gbọ́ má jẹ́ kí èṣù kò bá yí ẹ jẹ́ mo bẹ́ẹ̀ irú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo dá yẹn TB Joshua tó bá jẹ́ pé ní ìjọ tí àwọn àmì lọ pa àwọn ọmọ wa ní tó gate ní Lẹ́kì tó bá pé gbogbo wọn lọ́wọ́ àwọn ajú ni ṣé mo pé wọ́n ti máa pe Tinubu lẹ́sẹ̀kẹsẹ̀ pé Adébóyè wà ń bẹ̀